oníṣòre ó ti dé wọ́pọ̀gbọ́n àkànláyé lẹ́tọ̀ àjùmọ̀ṣe wa ni. ó ti dòde o àkànláyé àjùmọ̀ṣe wa ni o tòmọ̀dé ti dé. ó ti dòde o àkànláyé àjùmọ̀ṣe wa ni o tòmọ̀dé ti dé. 107.5 FM ó ti ń wáyé rédíò Lagos ní wọ́n ti wá o ẹ̀fìkàlẹ̀ sí kẹ́kọ̀ọ́ lágbo méjì ọ̀pọ̀ sí mẹ́ta ọ̀sán gbogbo ọjọ́ wẹ́dẹ̀ ẹ̀ máa tẹ́tí sí i èmi gbé kí wọ́n gbé káfọwọ́ sọ̀rọ̀ tó jùmọ̀ bí oníṣòre àwa ń gbádùn rẹ̀ máa lọ. ó ti dòde o àkànláyé àjùmọ̀ṣe wá ní ọ̀dùnmọ̀dé ti dé. àbáṣe rẹ̀ lọ. ó ti dòde o àkànláyé àjùmọ̀ṣe wá ní ọ̀dùnmọ̀dé ti dé. àkànláyé ilé ayé yìí kò ṣe dágbé. àkànláyé káfọwọ́sowọ́ olùtọ́. àkànláyé ilé ayé yìí kò ṣe dágbé. ẹ káàsán ní gbogbogbò tí láǹfààní àti mi mo ní kí n máa kí sórí rédíò Lagos 107.5 FM tiwantiwa mo tún ti dé gẹ́gẹ́ bí mo ṣe máa ń dé jùmọ̀ bí omi ṣòrí ọmọ wọn nífẹ̀ẹ́ òòyè níbi tó jùmọ̀ rere tí mo wá sílé ayé àgànláyé lẹ́tọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ tí mo wí pé tá aago méjì àbọ̀ bá ti lù báyìí ètò àgànláyé máa ń gorí afẹ́fẹ́ mo ti wà nínú ilé agbára báyìí mo ní kí ni wọ́n ń pè lágànláyé kí làgàn gangan ọ̀pọ̀lọpọ̀ ló tiẹ̀ máa ń béèrè wípé kò yá wọn mo ní fi jẹ́ kó yé wa ní torí pé àti fẹ́ máa sọ àṣà àti ìṣe wa nù ọ̀pọ̀lọpọ̀ ọmọ wa ni ògbọ́ yóò bá mọ́ ìtumọ̀ àgànláyé ni wípé àjùmọ̀ṣe ni ilé ayé ò ṣe é dá lò bẹ́ẹ̀ ni kò ṣe é dá gbé wọn lẹ́nìkan kì í já wà dé ọ̀pọ̀ jẹ́ jọ̀gbọ́n àgànláyé òun lè tò mú níbi tí wọ́n wà yẹn sẹ́ àní kó o má gbàgbé ẹ̀sìn tí mo wí pé lábala ni abala àpilẹ̀kọ wa ó wà níbẹ̀ lẹ́yìn ẹ̀ la máa bọ́ síbi abala ní ìkáyé kó tó wá di pé a máa ṣojú òkú sílẹ̀ kẹ́yìn ara ilé kẹ́ ẹ bá àlejò wa táyì bá yọ kẹ́ ẹ rò ǹjẹ́ lábala àpilẹ̀kọ wa lónìí ìní kí la fẹ́ bára wa sọ ṣé o mọ̀ pé ìgbà kan ń lọ ìgbà kan ń bọ̀ ni o wọ́n lẹ́nìkan lólé ayé gbó Haúsá ní sẹ́ríkì ń gómọ̀ sọ̀mọ́ ní gómọ̀ ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ìdí rèé tí òwe Yorùbá kan fi sọ pé kò sẹ́ni tí kò ní kú o wọ́n ní kò sóhun tó kó bàbá rẹ̀ ò ní dìgbòrò bó o bá lówó bíi Kárúnà pé agbára nìwọ ní tí gbogbo ayé ń wá rí fún ọ àbí oògùn abẹnugọ̀ngọ̀ ló tiẹ̀ wà lọ́dọ̀ tiẹ̀ tó o wá gbójú tó o gbóyà tó o lè sọ ọmọ ènìyàn tó o lè sọ ọmọ àjẹ́ nìkó mo fẹ́ kó o máa rántí wípé àárín ló wà o nítorí pé ẹni tí ò ru epo tí ò ru ata tí ò ru èlùbọ́ gbogbo ayé wa ń ṣe ọ́ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ó yẹ kí wọ́n gbọ̀ngàn kó o ṣe kí ni kó o kíyè sára nítorí pé òní la rí o kò sẹ́ni tó mọ̀ ńlá bóyá lè ti ẹ̀mọ̀ polówó lè dó lòṣì bẹ́ẹ̀ ò lòṣì sì lè dán lọ́là tí ó máa bá wọn lówó jẹun mo ní o má rora rẹ pé gbogbo òpópó tẹ́dà bá wà láyé kò tán fún ẹ o ipò kíkò tó bá sì wà má ríra rẹ bí Ọlọ́run torí pé bí ìṣẹ́jú àti àkókò ṣe ń kọjá bẹ́ẹ̀ náà ni Ọlọ́run ọba àrà tó máa fi mí àti wọ́n dá lé ìtókù kílẹ̀ ṣúlẹ̀ ní kò sẹ́ni tó mọ̀ kí ló wá dé tó wá sọ rí kọ́ tó wá ló tán kò tán o ìwọ ni kó o má dúró kó o má jákàn kó o sì má sáré àṣáájú sáré àsápajúdé kó má sáré àsájù torí pé níbi táyé ti dé ní ìsìn ọ̀pọ̀lọpọ̀ àmà ní ẹ̀bọ̀ bí mo tiẹ̀ ṣe wà yìí àṣà ni mí o kò sẹ́ni tí mi ò lè bá sọ̀rọ̀ kò sẹ́ni tí mi ò lè bójú ẹ̀jẹ̀ o gbogbo àwọn tó ní o máa rìn sí orílẹ̀ náà Ọlọ́run ò mà ní jí o rọrùn tó bá dé tán wọn á padà lẹ́yìn ẹ̀ ìwọ wọlé gọ̀jù tó o ní sùúrù tiwọn náà ló fẹ́ ṣìwà wò má ṣe bẹ́ẹ̀ lálágbẹ̀dẹ tó bá ti ń lù mí lójú kan tó bá pẹ́ sí títí àwọn nǹkan tó dáa jáde níbẹ̀ gbogbo òpó tó wà láyé yìí mo ní ògbó wájú kó wẹ̀yìn àárín ló wà o má sáré má dúró má jákàn. Àlàbí ọjọ́ ẹ̀ máa rí o Pasuma ṣùgbọ́n láti wọ́n ti rò pé èmi ní mo lè ta
àwọn jẹ́ni ọmọ òun padà ẹni tí wọ́n gbọ́ wọ́n sọ̀rọ̀ pé ọmọ wa nù. Àlàbí ọjọ́ yẹn máa rí o Pasuma nígbà láti wọ́n ti rò pé pé kókó ní Yorùbá jẹ́ni ọmọ òun padà ẹni táyé fọwọ́ sọ̀rọ̀ pé ọmọ wa ní. gbogbo ọ̀gá ọ̀pẹ́ ní tèmi Pasuma gbogbo ọ̀nà lọ́lọ́run tèmi fi kẹ́mi ètò ayé mi níbẹ̀ o kọ́kọ́ kòló àti lè tètè wá ní ìṣòro o lè jù èmi kan mọ̀ pé wọ́n padà ní ọmọ kan sọ mo tẹ̀ tí gọ́gọ́ ní kò dì mo tẹ̀ tí gọ́gọ́ rárá òpin mo ti bọ́ mo ti rò pé wọ́n jẹ́ àfúnni kó tó di kọ́ba mi kó forúkọ rò mí o wá sí wo lọ́lá bá dé lórúkọ mi ìbá fọkàyọ̀ o. Àlàbí ọjọ́ yẹn máa rí o aláàbò ọjọ́ yẹn máa rí bàbá sí sọ. àwọn jẹ́ ní ọ̀rọ̀ padà wọ́n sọ̀rọ̀ àti Erosimo Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 7984 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọ́n dáńtọ́ wọ́n mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí omi ṣoore. Erosimo ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe òdú ni wọ́n oríṣi àṣewò bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trusted Erosimo wọ́n ṣe gbáralé. Erosimo catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò tẹ́ẹ̀dẹ̀ ní ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ lóhùn tẹ́ fẹ́ ṣe. Erosimo catering service ní ká ẹgbẹ́ ṣe oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimo catering service ilé iṣẹ́ wọn wà ní 23 Fadare Street ọgbà lẹ́gbẹ̀ẹ́ ọ̀bánisọ̀rọ̀ wọn ní 0704 424 7984 0704 424 7984. tested and trusted Erosimo wọ́n ṣe gbáralé. àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé àgọ́láyé ká fọwọ́sowọ́pọ̀ àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé. tó ẹ káàbọ̀ padà sórí ètò àgọ́láyé ní àlejò mi ti wà níkàlẹ̀ abala tá a bọ́ sí ní abala àníyànkáyé àlejò mi ẹjọ́ káwọn ará ilé mi bó ṣe ń lọ. fẹ́ni tó fọ́ gbọ́dọ̀ ọ̀nà àtàyé dúpẹ́ fún wà láyé orí jẹ́ ẹ máa dúpẹ́ ẹni tí ò rí jẹ́ gan wọ́n ń dúpẹ́ tìgbó ti jù wọ́n ń dúpẹ́ ẹ̀rọ orí ilẹ̀ wọ́n ń dúpẹ́ ènìyàn tó dá ní ṣọ́wọ́ ọjọ́ kẹfà kí ló ṣe é tó nílé dúpẹ́ ìyá ṣàlì náà ni àlóyìn lòun kọrinkọrin mo ṣe mọ́pẹ́ wá gbọ́pẹ́ jájí ọba gbọ́pẹ́ mi o gbọ́pẹ́ sátì lókè pẹ́ mi o. ọlọ́run kò gbọ́pẹ́ tèmi náà ẹ sọ orúkọ yín fáwọn ará ilé. ẹ̀yin tèmi nílé ohun yẹn ó yẹ kó ti máa ríǹgì bẹ́ẹ̀ ṣe ti òdo ni mímì kì í ṣàìmọ̀ fọlọ́kọ orúkọ mi ni Elizabeth Ajíbọ́lá Ìfẹ́olúwa tí àwọn ènìyàn mọ̀ sí ìyá ṣàlì tí bá sọ pé ilẹ̀kùn ṣí tí bá sọ pé ilẹ̀kùn ṣí tí máa wá ṣe bí fọ́wọ́ ní ìkànnì ìyá ṣàlì náà ni. ìyá ṣàlì ṣe ti kó owó ìyá ṣàlì dé. ó pọ̀ gan.
ta ni ìyá Ṣàlí gangan, kí ló fà á táwọn èèyàn fi ń pè ní ìyá Ṣàlí? ẹ ṣe olóòtú, gẹ́gẹ́ bí mo sọ pé Elizabeth ni orúkọ mi, ọmọ Àjíbọ́lá. Nínú orúkọ yẹn láti mú Queen Betty Black jáde, nínú orúkọ yẹn náà láti mú ìyá Ṣàlí jáde, nínú Elizabeth yẹn láti mú orúkọ méjèèjì jáde. Àwọn ọmọ Nàìjíríà máa ń dáṣà kan, wọ́n sọ pé owó ìyá Ṣàlí, owó ìyá Ṣàlí, owó ìyá Ṣàlí, owó ìyá Ṣàlí. Ẹ̀dẹ̀ wọ́n pé Queen of England, as in the late Queen, ìyá Ṣàlí la máa ń pè wọ́n, bí ọmọ kan tó ń pè ní Charles. Ìyá Ṣàlí la máa ń pè wọ́n ní Nàìjíríà wa ń bí. So torí ẹ̀ ní inú ibẹ̀yẹn lèmi ti múrúkọ tèmi jáde, mo fi jẹ ìyá Ṣàlí. òkè ó ti wáyé mi. so ìyá Ṣàlí, ó ti tó ìgbà wo tẹ́ ti lu àtàwọn èèyàn ti wọ̀ yìí? òjò ti ń pagún mi bò, òjò ti pẹ́. òjò ti ń pagún mi bò, òjò ti pẹ́. mo ti wà lẹ́nu ẹ̀, ó ti ṣe díẹ̀, tí bá máa kà síwájú kà sẹ́yìn. 2023 yìí ló máa pé 25 years tí mo ti wà lórí stage. kí ló ṣe ẹ lọ skul ara ni? torí ẹ̀yin lẹ fà ilẹ̀ kéré yìí, ẹ̀yin ara ló ṣe fẹ́ ń bá mi rí wọn. 25 years láti wà lórí stage yìí báyìí, kọ́lọ́n kójọ kó ṣàánú. kí ló dé? dọ́wọ́ mo bẹ̀rẹ̀ láti kékeré, nígbà tí mo wà bí ọmọ ọdún 7 ni mo ti ń kọrin. Àti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí a máa lọ church káàkiri, so àti kékeré yẹn ni wọ́n máa ti ń fi mí jẹ choir mistress ní church. Kò sí church tí mo dé ẹ̀gbìn yẹn wà bẹ́ẹ̀. kódà ìgbà tí mo wà ní primary school ní Maryland ni mo ti ka primary school mi. tàbá fẹ́ ṣe cultural dance ńgbà yẹn, I could remember vividly pé èmi náà ni wọ́n fi jẹ olórí ńgbà yẹn. àmọ́ èmi ni máa ń ṣe ìbà fáwọn tó láàyè o, ìbà fáwọn àgbààgbà o, àti bẹ́ẹ̀ lọ́ba yìí máa ń ṣe nìyẹn. ó tó wá di wípé Ọlọ́run tó adé ìlàjì, ṣùgbọ́n ẹtí bẹ́ẹ̀ tí ó ti tó 25 years, àwọn èèyàn tètè mọ̀ ẹ ti ṣe àgbo orin ní àbí nǹkan kan. Ọlọ́run wa kó jọ kó ṣàánú wa. mi àwọn orin ẹyọ kan tí mo jàjà máa ṣe, ó máa jáde ní àìpẹ́ yìí. In fact a máa kó wọn ìjáde ní February 12. bẹ́ẹ̀ni ẹ fẹ́ ṣe. bẹ́ẹ̀ni dó mo ti ń ṣe àwọn tracks. mo ń bọ̀ lórí yẹn, ṣùgbọ́n for the past 25 years tẹ́ ti ń ṣe, àti máa mọ̀ pé ẹ̀sìn máa try gan síwájú sẹ́yìn pẹ̀lú èyí ìṣẹ̀bá ní kẹ́ ẹ̀ fi ẹnu lé àyè tí ẹ̀ lè gbà wá láti sọ gbogbo ìtàn yẹn. ṣùgbọ́n ṣó léèyàn kan pàtó tẹ́ ẹ lè sọ wípé ọ̀pọ̀lọpọ̀ lágbájá ló jẹ́ ká padà mọ ẹni tó ń jẹ́ ìyá Ṣàlí? tí n bá lọ́wọ́lọ́wọ́ bí mo ṣe wà yìí, ìyá Ṣàlí ló ń dẹ́rù ara ẹ̀ gbé o. mi ì lè sọ tí n bá kúrò lórí hair yìí lọ́la tí mo padà rí èèyàn gbé mi, Ọlọ́run lẹ́yìn gbé mi àti àtìlẹ́yìn àdúrà àwọn òbí mi, òun ló ṣe ń gbé mi. báwo bá rẹ ní bàlà ọ̀la kì í yá láyé ìyá Ṣàlí. òjò ti pagún mi bò, òjò ti pẹ́. Kọ́lọ́run kó jọ kó ṣe èyí tó dáa. lọ́wọ́ ìbáyìí ìyá Ṣàlí ló gbé mi. gangan wà fún nìyẹn àgàn láyé, torí pé kò sẹ́ni tó lè dìde láyé tí ò ní lẹ́ni tó fọwọ́ kọ lábíyá. kò kì í sábà pọ̀, torí ó máa ń tura ká má rí ìnira. tẹ́ yóò bá rẹ́ni ràn án lọ́wọ́, ó dàbí ẹni tó bá fẹ́ dìde nínú ẹrọ̀fọ̀ ni, tó bá yọ ẹsẹ̀ kan síta tó gbé sókè, tó bá tó ní kò fi fọ́ọ̀sì yọ kejì báyìí tó ti yọ bọ́ta yẹn á tó ti máa rí yẹn lọ. ṣùgbọ́n tó bá rẹ́ni dì í ní èjìká mú tó fà á lẹ́ẹ̀kan náà ló máa yọ sókè. àbí. kí là ń pè lóore ọ̀fẹ́? oore ọ̀fẹ́ kí nídìíwọ́, kí nídènà, kí lálátakò, kí níjàkulẹ̀. Àjùmọ̀bí òun tá a bá ti ní pé lóore ọ̀fẹ́, òun níṣẹ́ tayọ̀mọ́ ti parí. ẹ̀gbọ́n oore ọ̀fẹ́ àti àánú ìbejì ni wọ́n jọ jẹ wọ́n jọ mu, ìyá kan bàbá kan náà ló bí wọn. oore ọ̀fẹ́ parí iṣẹ́ tán, oore ọ̀fẹ́ jáde nínú ayé àwọn kan. ayọ̀mọ̀ parí iṣẹ́ tán, oore ọ̀fẹ́ jáde nínú ayé àwọn kan. ayé ò kí í ra ayọ̀mọ̀, oore ọ̀fẹ́ láyé ránjú mọ́. wọ́n ti gbàgbé wípé báyọ̀mọ̀ ò bá farahàn, oore ọ̀fẹ́ ò lè jáde. ìyá gangan la ń pè ní ilé ìlérí.
àyànmọ́ parí iṣẹ́ tó rẹ ọ̀fẹ́ yá bọ́ wá àánú bá tún tẹ̀lé ìyá ṣàlí. ìyá ṣàlí bá fẹnu kọ ogun ẹ jẹ́ káwọn ará ilé tiẹ̀ gbádùn ẹ̀ ní ìtòsí kan ó yá jẹ́ kó gbá ń gbé sókè lálẹ́. bàbá olóore ọ̀fẹ́ onígbé wa ọ̀fẹ́. láàgbé mọ̀gbẹ́dẹ́ bàbá olóore ọ̀fẹ́ lórí ẹ̀yà bọ́ wá òun kọ̀ọ̀kan. àyànmọ́ parí iṣẹ́ tó bẹ̀rẹ̀ láti nínú ayé àkọ́kọ́. ayé òkè ra àyànmọ́ orí òfin lójoojúmọ́. wọ́n ti gbàgbé wípé báyọ̀mọ́ wà fara hàn òun ọ̀fẹ́ ò lè jáde. ìyẹn gangan la pè ní ilé ìṣe ìyá nílé ìyá àyànmọ́. àyànmọ́ parí iṣẹ́ tó bẹ̀rẹ̀ yá bọ́ wá àdúgbò bá tún tẹ̀lé wọ́n tẹ̀lé wọn. láàgbé ọ̀gbẹ̀dẹ̀ bàbá olóore ọ̀fẹ́ ló ní ìgbé wa ọ̀fẹ́ gan. láàgbé ọ̀gbẹ̀dẹ̀ sẹ́ bàbá olóore ọ̀fẹ́ ló ní ìgbé wa ọ̀fẹ́. Erosimo Communications alága ìdúró ìjókòó MC fún èyíkéyìí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọn dáńtọ́ wọn mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí oníṣòre. fún alága ìdúró àti alága ìjókòó ẹ pè classic alága sórí 0704 424 784 0704 424 7984. èyí ayẹyẹ tẹ́fẹ́ ṣe wọn dáńtọ́ wọn mú òde rẹ̀ dùn kò séwu classic alága jùmọ̀ bí oníṣòre. aláwùmọ̀ yàrá bí. ọlọ́run ọba aláṣẹ tẹ́tí ó gbàdúrà rẹ ní mọ̀nà wá nínú ìjọ jamiatua maulai fifa tó wà ní ewu àbíyè along fún àgbà bus stop ní gbogbo ìkòròdú pẹ̀lú àgbékalẹ̀ mọ̀lúnà bill ọlọ́dọọdún wọn tí ọdún yìí yóò wáyé gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe ọjọ́ sunday ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kínní ọdún yìí sunday january 29 ni yóò wáyé láago 10 òwúrọ̀ ní àdúrà yóò ti bẹ̀rẹ̀ orí adé ọjọ́ náà ni ọba samiudeen arimádégún kasali ẹ̀múgorí adé àkọ́kọ́ ti ìlú gbogbo kingdom sehik dr abrahaman adéyanjú ni wọn yóò máa fi ọ̀rọ̀ ọlọ́run bọ́ wa yóò kẹ́rì bẹ́ẹ̀ làwọn máa yan rákà mẹ́wàá pẹ̀lú odidi àlùkùránì kíkẹ́tẹ́ yẹ́nyẹ́ tẹ̀lú ẹni fi gbà lójú ẹsẹ̀ pẹ̀lú aṣọ funfun báláwú àti ìtẹ́ ìkírun yín ni ká ẹ wá o àkànṣe àdúrà pàtàkì yóò wà fún ìdìbò tó ń bọ̀ lórílẹ̀‐èdè nàìjíríà àlejò pàtàkì ọjọ́ náà ni aliaji isiaq ọlárẹ̀wájú sheu alága ọjọ́ náà ni aliaji atalaja kuti bàbá ọjọ́ náà ni aliaji ayuba elegushi aliaja sukrat modúpẹ́ ọlásánṣán aliaja raulat alága raulat farm aliaja mansurat edidi aliaja akim dúrójà ládé olùgbàlejò àgbà bàbá wa fadlat zeyik muhammad isaac fọlọ́run sọ́fà àgbà olùdásílẹ̀ ìjọ fífà wọ́n ní tó o bá dé lọ́jọ́ náà ó dá mi lójú àdúrà rẹ ti gbà o. Erosimo catering ọ̀gá ni wọ́n jẹ́ èyíkéyìí ayẹyẹ tẹ́ bá fẹ́ ṣe ọdún ni wọ́n oríṣi àṣewò bẹ́ẹ̀ lọ́dọ̀ wọn ìbẹ̀rù ò sí ìfòyà ò sí rárá tested and trust Erosimo wọ́n ṣe gbẹ́rẹ́lé. Erosimo catering service àwọn professional aláṣẹ wọ́n mọ ikú tó pa oúnjẹ wọ́n mọ ìtọ́jú ọ̀pọ̀ èrò birthday ní ìgbéyàwó òkú àgbà ayẹyẹ ẹgbẹ́ ìnáwó nílé ìjọsìn àti gbogbo ayẹyẹ yòówù tẹ́ fẹ́ ṣe. Erosimo catering service oúnjẹ sísè fún iṣẹ́ wọn ni láti bá yín lo iye tẹ́ ẹ ní fáwọn àlejò tẹ́ ẹ pè. Erosimo catering service ilé-iṣẹ́ wọn wà ní 23 Fadare Street Ọgbà Lagos. ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wọn ní 0704 424 7984 0704 424 7984. tested and trust Erosimo wọ́n ṣe gbẹ́rẹ́lé. àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé àgọ́láyé ká fọwọ́sowọ́pọ̀ ló tọ́ àgọ́láyé ilé ayé yìí kò ṣe dágbé. bẹ́ẹ̀ ni àgànláyé ilé ayé ò ṣe é dágbé gbogbo ẹ̀yin tí ya ṣàní mo rò bóyá ń bá a fọ kábọ̀ báyẹn ya ṣàní lóhun sì ń wojú àwọn èèyàn ó láti wá gbóhùn dìde torí pé ó sì struggle ni ẹ̀yin náà rí i pé òun yẹn wà níbẹ̀ tó yẹ kán mọ̀. láptọ̀pù dẹ́rù bọ́mọ yahoo ọlọ́run ọba má jẹ́ kí máikrófóònù dẹ́rù bà mí. ẹ̀rọ fún èdè dẹ́rù bẹ̀ gbọ́ ìwọ jẹ́ kí n gbọ́ nǹkan tó wà níbẹ̀ yẹn. gbogbo ẹ̀yin arìnrìn-àjò àti ọmọ jayéjayé tá ń fẹ́ ilé ìtura tó dára tó fọkànlẹ̀ ẹ má ṣe wàhálà jìnnà the yem apartment service ní kẹ́ ẹ máa lọ wọ́n wà ní Peridot Street Treasure Island Estate ní orílẹ̀ ìmọ̀ ọbáfẹ́mi owódé local government ní Ogun State
fún ẹ̀kúnrẹ́ àlàyé ẹ pè sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ 0916-374-4666 lẹ́ẹ̀kan 0916-374-4666. tí ẹ ti gbọ́ báyẹn ẹ wò ó ẹ jẹ́ kí n tún sáré sọ fún yín pé gbogbo ẹ̀yin tí ẹ bá fẹ́ pààrọ̀ àga tó wà nínú ilé yín mo ní kẹ́ gbogbo ètò ti bá ọdún tó kọjá lọ yẹn ẹ kàn sí Uprising Furniture wọ́n wà ní plot 128 Olúṣẹ́gun ṣọ́bàrún Àyìndé bus stop Ìjú Ìṣàgá bẹ́ẹ̀ ni wọ́n tún wà ní Solomon bus stop Ìjókòó ní Ìtòkì ẹ lè pè wọ́n sórí 0803 3301631 0803 3301631 The Wiz Gadgets wọ́n ní tẹ́ ẹ bá fẹ́ ra fóònù tẹ́ fẹ́ ta fóònù ẹ má yẹ kán gbóòrò yìí látẹ̀yìn ẹ lọ bí àwọn tó ń gbọ́n ẹnu ẹ̀ wọ́n ní ṣọ́ọ̀bù wọn lè sálọ ẹ má rajà lórí títì àwọn wà ní nọ́mbà 5 Kudesha Street Computer Village Ìkẹjà lẹ́kọ̀ọ́ 070-141-96042 070-141-96042. bàbá olóore ọ̀fẹ́ onígbẹ́ wa ọ̀fẹ́. láàgbé mọ̀gbẹ́dẹ́ bàbá olóore ọ̀fẹ́ lórí ẹ̀jẹ̀ bọ́ wá òun kọ̀ọ̀kan. àyànmọ́ bá rí iṣẹ́ tó bẹ̀rẹ̀. tó jọjú tòun torí kì í tó wọni lákìyẹmí ara ẹ má yà sọ́tún ẹ má yà sósì tẹ̀ ń wá fún ayẹyẹ ọjọ́ bí ìyàwó ìṣílé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ má làágùn jìnnà ọmọlúwàbí ní kẹ́ ẹ gbèsè ọ̀rọ̀ ìbánisọ̀rọ̀ 08181265625 08181265625. káàbọ̀ padà ìyá àṣàlí ṣì wà níkàlẹ̀ àwọn olólùfẹ́ ìyá àṣàlí ti ń béèrè bó ní káwọn pèsè gbogbo yín ni mo rí mo rọwọ́ yín ẹ má wọrí ẹ ní sùúrù calming down ìyá àṣàlí wà nílẹ̀ fún yín àdúrà òun ẹ sọ nǹkan kan lẹ́ẹ̀kan ẹ ti ní nǹkan kan tẹ̀ ń pòpọ̀ tẹ̀ fẹ́ ṣe kí ni nǹkan náà. first album mi àti ṣe ó ti jìnnà ó ti ṣe gbogbo ṣùgbọ́n a fẹ́ kó mu ẹ̀ jáde. gẹ́gẹ́ bí ọmọ ọjọ́ ẹ̀sìn máa ń kara. ní tàǹkárá white party ni mo pè ẹ wá gbádá ọkùnrin kó wá gbádá funfun ẹ wá kán dé fìlà gẹ́rẹ́gẹ́ obìnrin náà bóyá àrò àti bùbá ni bó jẹ́ akóṣà àti jẹ́ funfun ẹ máa bọ̀ wá sí Excellence Hotel wọ́n bá ń bí báyìí. bẹ́ẹ̀ni inú Excellence Hall Excellence Hotel yẹn la fẹ́ lò ṣùgbọ́n nǹkan tí mo tà ní table bẹ́ẹ̀ni table for 5 kò dẹ̀ wọ́n jù 100,000 table for 3 50,000. péré bẹ́ẹ̀ni ẹ̀sìn ìdí báyẹn yín ti yá ṣáàlì tí wọ́n bá wá fẹ́ ra tébù yẹn nọ́mbà wo náà máa pè. kẹ́pẹ́ mi sí orí 08051515872 08051515872 tó bá dẹ̀ yẹ pé WhatsApp lè fẹ́ bá mi sọ̀rọ̀ 08067883048 08067883048. òun lẹ ti gbọ́ yẹn yá aṣọ. a nílò alágbàtà àbí àwọn ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ àbúrò lè máa ń sọ. ẹlẹ́rọ ìbánisọ̀rọ̀ àwọn sponsorship kí ló máa ń pè wọ́n yóò bá. àwọn olùgbọ̀wọ́ ẹ gbọ́ yóò bá rárá ẹ̀jẹ̀ rí mi bí kí ló dé tẹ̀ ẹ̀ fọ́ọ̀lù wá ń di yá ṣáàtì ìyá sàdísà ń sọ pé mo wà nílẹ̀ mo lọ skul gan ẹ bá lọ rò pé mo fi kékeré bẹ̀rẹ̀ orin pé torí ẹ̀ ní òjẹ́ ń kàwé àwọn kàwé wọ́n á sòyìnbó yẹn wọ́n pọ̀ olùgbọ̀n wọn lálágbàtà alágbàtà kọ alágbàsì. ẹ wo ẹ̀yin ti ya ṣàlí ó ń pe gbogbo yín pátápátá ẹ bá mi túyàyà kẹ túyàyà ẹ wá bá a pọn lé ẹrí pò náà tí mo bí Nàìjíríà ṣe rí kò dẹ̀ ṣe kí ni olóhùn òní yín lára ẹ má ra aṣọ ẹ má bọ̀ wọn wà nkárò òbá nkàrà ṣe mo ṣú ọ̀ fún ṣùtẹ̀mú yẹn ló ṣú ọ jù ní Select Hotel nígbà iná ti máa ṣe lọ́gbà ní ọjọ́ wo lẹ fẹ́ ṣe. February 12 Sunday ló bọ́ sí. February 12 bẹ́ẹ̀ ni gbogbo tó kù ní sí òjòsè méjì lọ́mọ. òjòsè méjì lọ́mọ o. Ọlọ́run jẹ́ kọjọ́ kù rẹ̀ wọ́n. àwọn olówó afẹ́ dàlúgbò lè ń bẹ̀. oríṣiríṣi àwọn olórin ni mo pè àti ẹni tí mo pè àtẹni tí mo pè
pátápátá. but ìyá ṣàní lórí àgànláyé tí a máa ń béèrè àpò tó gbéyàn dìde táwọn èèyàn kankan ò bá wá sí ìgbé ọ̀yọ́ ṣé ìwọ ti yẹ́pù àwọn kan rí gẹ́gẹ́ bí wọ́n ṣe jó lórin táwọn èèyàn ti mọ̀ ẹ́ lónìí tí ó ti lẹ́yìn kan tí ìyá ṣàní lè sọ pé ọmọ yìí o èmi náà ti jẹ́ káwọn èèyàn máa mọ̀ true. mi kà rárá máa ka 8. kí ló ṣẹlẹ̀ ìwọ ni ó tún fi gbéraga sí. mi fi gbéraga sí Ọlọ́run àti Jùmọ̀bí mi kà rárá pé láàrin àwọn ọmọ tó ti bá mi ṣiṣẹ́ rí tí wọ́n ti gòkè láti ara mi èyí tó ti lówó èyí tí mo rán lọ South Africa láì ṣe pé èmi gan fún ara mi mo ti fò lókè rí. tó ná dẹ́ ti ṣe dáadáa tó ṣe dáadáa nǹkan tí mo kàn mọ̀ ní wípé ayé lè má tí ì mọ̀ mí ṣùgbọ́n àwọn tó bá mọ̀ mí dáadáa wọ́n mọ orú èèyàn tí mo jẹ́ èmi ò sọ pé mi ò gòkè kí wọ́n máa fèèyàn kan wálẹ̀ tó bá ń fa èèyàn kan sókè ìwọ náà máa gòkè. ṣe ẹ ti gbọ́ báyẹn ṣe ẹ tún rí i pé oríṣiríṣi là ń gbé wá torí àwọn èèyàn tí wò pé àwọn tó ti ń kóyàn sókè báwo ni àwọn yẹn náà wọ́n ti di èèyàn ńlá ló jẹ́ kán máa múyàn ga ló jẹ́ kí n tún ní kí ìyá Ṣàní wá lónìí tèmi ti mọ̀ wípé òun náà ó ti ń dẹ́sẹ̀ lákàbọ̀ olóòní jó jábọ́ ó máa dókè ṣùgbọ́n òun fúnra rẹ̀ gan wọn tí ì mọ̀ ó ti jẹ́ kán fa àwọn kan ó ti fa òkú yọ tẹ́ ẹ bá wá fẹ́ pé ìyá Ṣàní bóyá ìwọ fẹ́ bá ara tébù ni o abó tí ẹ ṣe ìyá Ṣàní ẹ máa ń pè níbi bóyá wọ́n ń ṣòkó àgbà wọ́n ń ṣèkó mọ́. iṣẹ́ wa náà nìyẹn mi ní lọ́nà méjì. mi ò lọ́nà méjì o àfi kí n kọrin iṣẹ́ mi ò dé lọ́nà méjì o àfi kí n kọrin ìyàwó ló fẹ́ ṣe kàn sí ìyá Ṣàní ìgbéyàwó ló fẹ́ ṣe kàn sí ìyá Ṣàní òkú àgbà ló fẹ́ ṣe kàn sí ìyá Ṣàní o mi ò lọ́nà méjì yóò àfi. ó yẹ ẹ̀sọ́ nọ́mbà yìí kẹ́ máa lọ. 08067883048 WhatsApp lẹ́tí lè reach mi lórí yẹn ṣùgbọ́n tó bá fẹ́ pè mí direct 08051515872 Instagram name mi at QBB Music, Facebook name mi ẹ bá ti type QBB Music o máa gbé Ìyá Ṣàní. so gbogbo ẹ̀yin olólùfẹ́ Ìyá Ṣàní ẹ pè é sórí 08051515872 08051515872 tó o bá fẹ́ ṣe ìgbéyàwó fọ́mọ pé Jùmọ̀bí Omiṣore sórí 07044247984 07044247984 ó yọkùn tún di lọ́jọ́ mẹ́jọ fún àkóso ètò Àgànláyé ó dàbọ̀.